Hello, bọ̀dá mi Odunlade. Hello. Good morning, sir. Ṣé rántí ẹni tó ń sọ̀rọ̀ ṣá? MM ni. Mstarcomedytv ló sọ̀rọ̀ jàre. Where were you? I wasn't since around. Sorry, sir. I'm not in around. Bọ̀dá mi ẹ̀dẹ̀ kújọ́ mẹ́ta, sir. Oh shit. Ẹ ti máa miss mi gan nìyẹn o. No. Ìrọ̀lẹ́ ń pa. Mi miss ẹ kankan. Àbọ̀dá mi mo dẹ̀ ní good news fún yín o. Ṣé inú yín ti wá rọ̀ báyìí? Inú mi ti dùn. Ẹ dẹ̀ sure. Dẹnu. Ok, níbo lẹ wá wà báyìí? Mo wà pẹ̀lú àwọn grooms mi. Ṣé lè wá bá mi nílé báyìí sísìn? Mi lè wá. Kí ló dé? Gbogbo ìlànà pápá. Zoom. Sorry o. 1-0. Ṣé lè wá bá mi ní ọ̀dọ̀ Olúwatóyìn Àbíkẹ́ Adé? Bó o bá fún mi 100,000. Màá fún yín ní 200,000. Ẹ bá ti mọ̀ pé máa wá. Màá débẹ̀ ìsinsìn. Ok, but bọ́dá mi ó ní ṣùgbọ́n tó wà nílẹ̀ o. Kí ló ṣẹlẹ̀? Owó yẹn ò tí ì pé náà ni. Ok, má wọlé ẹ jẹ́ kí n fún ní 1,000 bẹ́ẹ̀. Orí ẹ̀ yí ni. Lẹ́nu gbígbẹ. Olójú bí ògiri gbígbẹ. Happy birthday to you, Olúwatóyìn Tèmítọ́pẹ́ Olúwabùsáyọ̀ Àbíkẹ́ Adé aka Toma. Long life and prosperity. Ìgbà ọdún 1 minute ni o. Enjoy your day.